mo tún kí wa pé a kú ojúmọ́ mà níbi yòówù kẹ́tì láǹfààní àti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ tá a ti ń múròyìn wá lọ́tùn ẹ̀ṣẹ̀ ti mọ̀ pé iṣẹ́ tá a fi rán gbé oníkódáró èyí tá a fi rán lùkò náà ní kókó sùn èyí tá a gbélé wa lọ́wọ́ lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 wọn náà ní ká fún ẹ̀yin olólùfẹ́ wa níròyìn àjá àbalẹ̀ lórí bí nǹkan bá ti ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀-èdè àgbáláyé. Ǹjẹ́ ojú tẹ fún wò wá mo ní kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa etí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Orúkọ oníròyìn yín òun náà ni òyípadà àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ṣáájú ká tó máa lọ bí ìṣe wa ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn tá àsìkò yìí náà. Láyéláyé bẹ́ẹ̀ ni a ò lè buwọ́lu ìwé ìdìbò àlàáfíà kankan. Ẹgbẹ́ òṣèlú PDP òun ló sọ bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Èdó. Ó kéré tán ènìyàn 15 ló ti jáde láyé nígbà tí ẹgbẹ̀rún 7 ènìyàn ti ṣe bẹ́ẹ̀ di aláìnílé lórí látàrí ìjàmbá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù èyí tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Katsina. Àfàìmọ̀ kí ayédèrú ọlọ́pàá yìí ó má fi aṣọ péńpé ro oko ọba ni pẹ̀lú bí ó ṣe ń lo aṣọ àwọn agbófinró láti lọ digunjalè ní ìpínlẹ̀ Rivers. Àwọn òṣìṣẹ́ rẹ́girẹ́gi méjì kan ni wọ́n ti di àwátì lálẹ́ odò báyìí lẹ́yìn tí ọkọ̀ ojú omi tó tẹ̀rì sínú odò ní ìpínlẹ̀ Ògùn. Ọ̀jìnmí olórin ẹ̀sìn ìsìláàmù tó tún jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin èyàn Ibrahim Labaika ó ní ó ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Kwara. Ẹ gbọ́ ìdí abájọ rẹ̀. Àwọn agbanipa kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa arábìnrin kan sínú ilé rẹ̀ ní ìpínlẹ̀ Kogi. Ní ìpínlẹ̀ Kogi bákan náà ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ti tẹ ọmọ 20 ọdún kan èyí tó gbẹ̀mí akẹ́kọ̀ọ́bìnrin ní ìpínlẹ̀ ọ̀hún. Ṣé èdìrẹ́ ni ọlọ́dẹ kan ló ṣe bẹ́ẹ̀ tó yìnbọn pa ọmọ ọdún 18 ní ìpínlẹ̀ Èkó ó ní òun rò pé ẹran àgbẹ̀ ló yìnbọn sí. Ní ti Biafra Nation ẹni tó jẹ́ agbẹjọ́rò ikọ̀ IPOB Ifeanyi Ejiofor ó ní ó ti bo ẹnu àtẹ́lu ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí. Lábala ti eré ìdárayá ẹ̀wẹ̀ ẹni tó jẹ́ kápútẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles tẹ́lẹ̀ rí ó ní ó ti sọ̀rọ̀ jáde síta báyìí pé òun ti rẹ́nìkan tó nífẹ̀ẹ́ láti jẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles báyìí. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà bá a ṣe mú wá fún wa. Láyéláyé a lè gbà bẹ́ẹ̀ ni a ò lè faramọ́ ẹgbẹ́ òṣèlú PDP sọ̀rọ̀ sókè wípé àwọn kò lè faramọ́ láti buwọ́lu ìdìbò àlàáfíà èyí tí ó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ẹdó. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹgbẹ́ náà tí ó ṣe wọ́n sọ di mímọ̀ wípé ẹgbẹ́ ọ̀hún sọ di mímọ̀ wípé àwọn àjọ tó ń rí sí ètò ìdìbò àti ẹgbẹ́ òṣèlú APC ó ní wọ́n ti pàdé àpòpọ̀ láti máa fi ọ̀bẹ ẹ̀yìn jẹ ẹgbẹ́ òṣèlú PDP níṣu. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìpínlẹ̀ Ẹdó èyàn Tony Azibuemi àti ẹni tó jẹ́ olùdíje sí ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP náà Azue Ighodalo tó tún fi mọ́ gbogbo àwọn èèkàn tí wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú àlàyé tí wọ́n ṣe lánàá òde yìí tí ń ṣe ọjọ́ 12 nínú oṣù kẹsàn-án tá a wà yìí lásìkò tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wà lọ́wọ́ wípé àwọn kò lè buwọ́lu ìdìbò àlàáfíà kankan pẹ̀lú bá ṣe sọ di mímọ̀ wípé láti ìgbà tí ètò ìdìbò tó ti bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ní í ṣe ni àwọn agbófinró àti àwọn ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti pàdé àpòpọ̀ tí wọ́n sì ti ń hu ìwà burúkú sí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP náà. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe wọ́n ní ó kéré tán ènìyàn 16 nínú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún ó ní wọ́n ti fi ọ̀bẹ ẹ̀yìn jẹ wọ́n níṣu tí wọ́n sì ti fi ọwọ́ lágbá wọn lójú nínú ìtàn tí ní àwọn 6 ó ní wọ́n ti fi sínú akóló àwọn agbófinró báyìí tí wọ́n sì tún ti kéde àwọn míì gẹ́gẹ́ bí ọ̀daràn tí wọ́n wá nínú ìgboro.
èyí ló sì fà á tí ẹgbẹ́ òṣèlú PDP fún wa ní láyéláyé kò sí àlàáfíà kankan tí àwọn yóò buwọ́lù torí pé ṣáájú kí ìdìbò gan tó tiẹ̀ tó wáyé ó ní omi àlàáfíà inú ẹgbẹ́ òṣèlú méjèèjì ó ní ó ti dàrú báyìí. Wọ́n tẹ̀síwájú nínú àlàyé wípé kí ó tó di wípé àwọn lè bu ọwọ́ lu ìdìbò àlàáfíà ní ìpínlẹ̀ Ẹdó ọ̀hún, wọ́n ní níṣe ni ẹgbẹ́ òṣèlú APC wọ́n bọ̀ sí kọ́ńbọ́ọ̀kì tí wọ́n sì wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn agbófinró tí wọ́n jọ mọ̀ nípa ìwà burúkú tí wọ́n hù yìí àwọn náà wọ́n tọwọ́ ọmọ wọn bọ́sọ tí wọ́n yóò sì fi gbogbo àwọn ènìyàn wọn tó ti wà nínú akóló àwọn agbófinró sílẹ̀ lásìkò yìí ṣáájú kí ìdìbò kó tó wáyé. Ó ní lẹ́yìn èyí níṣe ni àwọn yóò tọwọ́ bọ ìdìbò àlàáfíà. Wàyí o, wọ́n ní kò tún tán síbẹ̀ o ṣáájú kí àwọn tuntun lè tọwọ́ bọ ìdìbò àlàáfíà kankan ní ìpínlẹ̀ Ẹdó. Wọ́n ní níṣe ni wọ́n yóò gbé àwọn agbófinró míì jáde láti ìpínlẹ̀ míì tó yàtọ̀ sí ti ìpínlẹ̀ Ẹdó nítorí pé gbogbo àwọn agbófinró ìpínlẹ̀ Ẹdó ọ̀hún ó ní wọ́n ti gbà bọ̀dẹ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP. Bákan náà ni wọ́n ti pàdé àpòpọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC àti àjọ tó mójútó ètò ìdìbò léyìí tí ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Ẹdó. Wọ́n ní tí wọ́n bá ti lè ṣe léyìí ẹgbójú ń bẹ̀ ẹ gbàgbé ẹ kàn yín gbàdo sẹ́yìn gbá lásán ni o. Àwọn ò ṣetán bẹ́ẹ̀ ni àwọn ò ráàyè láti buwọ́lu ìdìbò àlàáfíà kankan ní ìpínlẹ̀ Ẹdó ọ̀hún. Ó kéré tán ènìyàn 15 ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí ẹgbẹ̀rún 7 ènìyàn ti di aláìní ilé lórí ní ìpínlẹ̀ Katsina látàrí òjò àrọ̀ ìrọ̀dá èyí tó rọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ aṣíwájú ẹgbẹ́ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Katsina ìyún State Emergency Management Agency Hajiya Binta Hussaini Dagani tó sọ di mímọ̀. Ó fi àlàyé rẹ̀ léde wípé ó kéré tán ènìyàn tí kò dín ní 32,542 ènìyàn ó ní ó ti ṣe bẹ́ẹ̀ di aláìnílé lórí nínú èyí tí wọ́n ti sọ wípé èèyàn bíi 21,481 ó ní ó ti fara pa yàmàyàmà níbi ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù nínú èyí tí ènìyàn 15 sì ti jáde láyé gẹ́gẹ́ bí àkọsílẹ̀ wọn. Ó tẹ̀síwájú pé ní gbogbo ìjọba ìbílẹ̀ èyí tí òǹkà rẹ̀ kò dín ní 32 ó ní ìjàmbá omíyalé ọ̀hún àgbàrá ya ṣọ́ọ̀bù ló fi ọwọ́jà rẹ̀ tó nínú ètò ti ka orúkọ àwọn ìjọba ìbílẹ̀ tá a ti rí Dosima, Daura, Keita, Katsina àti Batagarawa ní ìpínlẹ̀ Katsina náà. Ó ní gbogbo ìgbà tí òjò àrọ̀rọ̀já yìí tó ti bẹ̀rẹ̀ nínú oṣù tá a lò tán tí ń ṣe oṣù kẹjọ títí di oṣù kẹsàn-án tá a ń lò lọ́wọ́ yìí níṣe ni ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn di aláàbọ̀ ara tó sì ti sọ ọ̀pọ̀ di aláìnílé lórí. Kò ṣàìsọ di mọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Katsina ó ní ó ti sapá wọn láti pèlò ohun ìgbáyégbádùn fún àwọn tí ìṣẹ̀lẹ̀ náà tí ó kàn. Ó ní ṣùgbọ́n kò tí ì tó. Níṣe ni àwọn tó gbé ìjọba àpapọ̀ láti tún ṣùgbà àwọn nípa pípèsè ohun ìmáyédẹrùn fún àwọn tí ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù náà tí ó ti kàn lásìkò tí a fi ń kó ìròyìn yìí jọ. Àfàìmọ̀ kí ayédèrú ọlọ́pàá yìí kó má fi aṣọ péńpé roko ọba nígbẹ̀yìn ni o, pẹ̀lú bó ṣe já sí wípé aṣọ àwọn agbófinró òun ń lò láti digunjalè ní ìpínlẹ̀ Rivers. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ ọ̀gá àgbà ìyún kọmíṣánná fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers ọ̀hún Ọlátúnjí Dìísù tó sọ di mímọ̀. Ó ní ọwọ́ ti tẹ Fred Monday tó jẹ́ ẹni ọdún 31 lórí ẹ̀sùn wípé aṣọ àwọn agbófinró olóńlò ti fi lọ́ọ́ rẹ̀ digunjalè pẹ̀lú àwọn 5 míì tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn tí ọwọ́ sì ti tẹ̀ wọ́n báyìí ní agbègbè tí wọ́n pè ní ìlú Egbo tí ń ṣe ìjọba ìbílẹ̀ Kana. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ní ọ̀nà tí wáyé ní ọjọ́ 9 inú oṣù kẹjọ ọdún tí a wà yìí. Gẹ́gẹ́ bí àlàyé èyí tí Ọlátúnjí Dìísù tó ṣe, ó ní Fred Monday ó ní àwọn kẹ́fìn rẹ̀ lẹ́yìn tí wọ́n ta àwọn lólobó wípé ó ń ṣọṣẹ́ káàkiri pẹ̀lú aṣọ àwọn agbófinró lẹ́yìn tí wọ́n ti ṣe ìwádìí rẹ̀ tí ọwọ́ sì ti bà á pẹ̀lú àwọn 5 míì tí wọ́n jọ ń hu ìwà burúkú ọ̀hún gẹ́gẹ́ bí àwọn agbésùmọ̀mí adigunjalè tí wọ́n wà ní agbègbè náà. Ó tẹ̀síwájú nínú àlàyé nígbà tí ọwọ́ bá Fred Monday gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ó ní ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ pípé lọ́dọ̀ arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Goodluck Boyjay
ni òun ti ra ìbọn AK-47 tí òun lò nínú ọdún 2021 tí wọ́n sì ra ìbọn náà ní owó tí kò dín ní 850,000 naira ní ìgbà náà ni ó sọ wípé ìbọn ọ̀hún ó ní àwọn ti gbà ní ọwọ́ rẹ̀ báyìí tó sì ti ń ṣẹ́jú pákòpákò pẹ̀lú àwọn márùn-ún tó kù tí wọ́n jọ fi páńpẹ́ òfin mú. Ó sì sọ di mímọ̀ pé ìwádìí sì ń tẹ̀síwájú lẹ́yìn tí àwọn bá sì ti rí òkodoro ọ̀rọ̀ ẹ̀gbójú ń bẹ́ẹ̀ ilé ẹjọ́ ló kù tí ó gba Fred Monday láàyè àti àwọn márùn-ún tí wọ́n jọ ń fi aṣọ agbófinró hu ìwà burúkú káàkiri agbègbè ọ̀hún. Àwọn òṣìṣẹ́ rẹ́gírẹ́gí méjì kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ di àwátì lálẹ́ odò báyìí lẹ́yìn tí ọkọ̀ ojú omi wọn tó tẹ̀rì sínú odò ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí àlàyé tí ń tóni lọ́wọ́ látẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn náà Ọmọlọ́lá Odùtọ́lá ó ní agbègbè tí wọ́n pè ní Gbódò Jégò ìyún ní Ìjọfìn ìjọba ìbílẹ̀ Ìpòkíà ní ìpínlẹ̀ Ògùn ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ pẹ̀lú àlàyé tí wọ́n ṣe wípé àwọn mẹ́rin ni wọ́n wà nínú ọkọ̀ ojú omi náà tí wọ́n jẹ́ rẹ́gírẹ́gí tí wọ́n sì lọ ń ta igi láti ìpínlẹ̀ Ògùn lọ sí Benin Republic léyìí tí ó ṣe wípé ojú omi ó ní ọ̀nà tí wọ́n máa ń tọ̀ wàyí o àwọn méjì tí orí kó yọ àti àwọn méjì tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ àwọn méjì tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ ó ní wọ́n pe orúkọ wọn ní Ahoe Zaido àti arákùnrin kan tí wọ́n pè ní Dògbóhùn nínú èyí tí orí sì ti kó àwọn méjì míì yọ tí orúkọ wọn ń jẹ́ Ahoanze Jimoh àti Ahoe Jimoh gẹ́gẹ́ bí àlàyé tí Ọmọlọ́lá Odùtọ́lá ṣe ó ní àwọn méjì tí orí kó yọ yìí ó ní wọ́n wá sí àgọ́ àwọn agbófinró tí wọ́n sì wá fi ìṣẹ̀lẹ̀ náà tó wọn létí nínú èyí tí wọ́n ní àwọn agbófinró ti ń sa ipá wọn láti lọ ṣe àwárí àwọn ènìyàn méjì tí wọ́n bá omi náà lọ ṣùgbọ́n gbogbo akitiyan wọn títí dásìkò tá a fi ń kó ìròyìn yìí jọ ó ní ó ti já sí pàbó pẹ̀lú wọn kò tí ì rí àwọn méjèèjì ọ̀hún tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ omi náà lọ. Ọ̀jìnmí olórin ẹ̀sìn ìsìláàmù tó tún jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin èyún Ibrahim Labaika ó ní ó ti ṣe bẹ́ẹ̀ kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Kwara. Àlàyé kan gbòógì tí olórin ẹ̀sìn ìsìláàmù náà èyún Ibrahim Labaika tó ṣe ó ní wọ́n fi òun jẹ oyè gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Kwara ìyún Special Assistant SA ó ní ṣùgbọ́n látìgbà tí wọ́n ti fi oyè náà dín kí òun tí wọ́n ti fi dán lọ́lá òun kò ṣe iṣẹ́ kankan pé ìjọba ìpínlẹ̀ Kwara ò gbé iṣẹ́ kankan fún òun ṣùgbọ́n wọ́n sì ń san owó oṣù fún òun ní gbogbo ìgbà àti gbogbo àsìkò ó ní fún ìdí èyí òun ò lè máa gbowó tóun ò ṣiṣẹ́ fún èyí ló sì fà á tí òun fi kọ ìwé ọ̀hún fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Kwara kò ṣàìlú gómìnà ìpínlẹ̀ Kwara náà ní ọ̀gọ́ ẹnu lórí ìgbésẹ̀ tó gbé láti yan òun gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì ó ní ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe yàn mí sí iṣẹ́ yìí gbogbo ìpínlẹ̀ Kwara àti gbogbo àgbáláyé ó ní ó ń rí òun tó sì já sí wípé ohun tí wọn yóò máa rò ní pé òun kàn ń gbowó lásán bẹ́ẹ̀ ni òun kò ṣiṣẹ́ nínú èyí tí wọ́n fi ń fi orúkọ burúkú sọ àwọn olóṣèlú ó sọ di mímọ̀ wípé gẹ́gẹ́ bí òun ṣe wà pẹ̀lú ohun tó ń gbé lọ́wọ́ orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ òun ò lè máa gbowó lọ́wọ́ olóṣèlú kó sì má ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ó ṣe tó àti bó ṣe yẹ ó ní fún ìdí èyí òun fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí olùrànwọ́ pàtàkì fún gómìnà ìpínlẹ̀ Kwara ó fi ìkéde náà léde lánàá òde èyí tí ń ṣe ọjọ́ 12 nínú oṣù kẹsàn-án tó sì ti yin gómìnà ìpínlẹ̀ Kwara lọ́gọ̀ ẹnu lórí yíyàn sípò rẹ̀. Àwọn agbanipa kan ni wọ́n ti ṣekú pa arábìnrin kan sínú ilé rẹ̀ ní ìpínlẹ̀ Kogi gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi tó fi léde ìyún William Ovie Aya ó sọ di mímọ̀ wípé arábìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Rose Enojo ó ní wọ́n pa sí inú ilé rẹ̀ ìyún ní agbègbè tí wọ́n pè ní Ètìpòlò Àyígbà tí ń ṣe ìjọba ìbílẹ̀ Dèkínà ní ìpínlẹ̀ Kogi nínú àlàyé tí wọ́n ṣe wọ́n ní àwọn gba ìpè láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alásùnmọ́ rẹ̀ ìyún Charles Ile Umaru tó jẹ́ àna arábìnrin tí wọ́n ṣe ikú pa yìí gẹ́gẹ́ bí àlàyé tí ó ṣe ó kọ sójú òpó ayélujára mítà rẹ̀ ètò àmọ̀ sí Facebook tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nínú àlàyé tó ṣe síbẹ̀ ó fi fọ́nrán
arábìnrin náà léde nínú ètò ti sọ wípé àwọn agbanipa kan ò ní wọ́n wá sí ilé wọn tí wọ́n sọ wípé wọ́n ti sanwó ẹ̀mí arábìnrin náà èyí tí owó náà jẹ́ ẹgbẹ̀rún lọ́nà igba náírà 200,000 naira ṣùgbọ́n ó sọ síbẹ̀ wípé ọkọ arábìnrin ọ̀hún ó ní ó sọ wípé òun yóò fún ọ̀daràn aṣekúpani náà ní owó tó jù bẹ́ẹ̀ lọ nínú ètò sì sọ wípé wọ́n san owó tó jù bẹ́ẹ̀ lọ fún agbanipa náà ṣùgbọ́n kàkà kí yóò máa lọ níṣe ni ó tún padà yin ìbọn pa Rose ẹnà ọjọ́ yìí tí ó sì gbẹ̀mí lẹ́nu rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe kọ sí ojú ẹ̀rọ ayélujára Facebook náà wàyí o alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi wá ní lẹ́yìn tí àwọn ń ṣe ìwádìí àwọn níṣe ni àwọn ti fi páńpẹ́ òfin mọ́ arákùnrin kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Muazu Mohammed nínú èyí tí wọ́n ní ó jẹ́ afurasí àgbà ní ẹni tó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà èyí tí wọ́n fi kàn án gẹ́gẹ́ bí agbanipa àti afurasí tó ṣekú pa Rose ní ìpínlẹ̀ Kogi ọ̀hún. nípínlẹ̀ Kogi náà ni mo sì wà bákan náà báyìí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ti tẹ ọmọ 20 ọdún kan tó gbẹ̀mí akẹ́kọ̀ọ́bìnrin ní ìpínlẹ̀ ọ̀hún. ọmọ 20 ọdún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Paul Jeremiah tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kaduna ó ní ọwọ́ ti bà báyìí pẹ̀lú wọ́n sì fi ẹ̀sùn kan wípé ó ṣekú pa ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ pẹ̀lú wọ́n sì sọ di mímọ̀ wípé ó ṣekú pa ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga Federal University Láfíà ní Kogi tó jẹ́ ti ọlọ́dún àkọ́kọ́ Dámilọ́lá ni wọ́n pe orúkọ akẹ́kọ̀ọ́ ọ̀hún wọ́n sì ní àlàyé látẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá William Ovie Aya ó sọ di mímọ̀ wípé ní nǹkan bíi ọjọ́ 4 inú oṣù kẹsàn-án tá a wà yìí ó ní wọ́n kéde Dámilọ́lá gẹ́gẹ́ bí ẹni tí wọ́n wá tí wọn kò gbúrò rẹ̀ èyí tí wọ́n sì sọ wípé Paul Jeremiah ó pe àwọn mọ̀lẹ́bí rẹ̀ wípé ó ní òun jí arábìnrin náà gbé ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún tó jẹ́ ọmọ ọdún 19 pé òun ni òun jí gbé tó sì wà ní àkàtà òun pé tí wọ́n bá ti mú mílíọ̀nù 10 náírà wá níṣe ni òun yóò tú akẹ́kọ̀ọ́ ọ̀hún sílẹ̀ sí ìyàlẹ́nu wọn ní owó tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà 400,000 naira ó ní wọ́n gbé fún Paul Jeremiah yìí ṣùgbọ́n tán ní ojú kòkòrò rẹ̀ ó sọ wípé owó náà ó kéré tí kò sì gbà tó gba owó náà lọ́wọ́ wọn ṣùgbọ́n tí kò fi Dámilọ́lá sílẹ̀ lẹ́yìn ọ̀rẹ̀yìn ó ní wọ́n sọ wípé ó ṣekú pa Dámilọ́lá ọ̀hún tó jẹ́ ẹni ọdún 19 ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ní lẹ́yìn tí àwọn ṣe ìwádìí ó ní àwọn fi páńpẹ́ òfin mú Paul Jeremiah nínú ètò tí wà ní àkóló àwọn báyìí lẹ́ni tí ó ń kà bòròbòrò lòrò tó rí lọ́bẹ̀ tó fi wà rọ́wọ́ tó sì ní lẹ́yìn táwọn bá ti ṣe ìwádìí rẹ̀ tán kò sóhun méjì ju kí ó kọjú sí ilé ẹjọ́ lọ láti lọ gba ìdájọ́ òdodo lórí ìwà burúkú èyí tó máa wù ọ̀hún. ṣé èdè rẹ ni àbí nǹkan míì ọlọ́dẹ kan ló ṣe bẹ́ẹ̀ yìnbọn pa ọmọ ọdún 18 ní ìpínlẹ̀ Èkó tó lóun rò pé ẹran ìgbẹ́ ni ọmọ náà. ọmọdékùnrin kan tó jẹ́ ọmọ ọdún 18 tí orúkọ rẹ̀ ń jẹ́ Toyib Akínbọ̀wálé ló ti pàdé ikú òjijì lẹ́sẹ̀ ògbèjì báyìí ní agbègbè tí wọ́n pè ní Ìfàkọ̀ Ìjàyè ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí ọlọ́dẹ kan èyí tó jẹ́ ọ̀kan lára àwọn Nigeria Hunter and Forest Security Service ní ìpínlẹ̀ ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ James èyún ẹni ọdún 28 tí ó sì ṣe bẹ́ẹ̀ yin ìbọn pàtó ìbù gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe nínú fọ́nrán tí wọ́n fi léde tí ó jẹ́ fọ́tò tí wọ́n pe àwọn agbófinró ọ̀hún sí wípé kí wọ́n wá wo bí nǹkan náà bí ó ṣe ṣẹlẹ̀ wọ́n rí wípé ọta ìbọn méjì ó ní ó wọ ara Toyib Akínbọ̀wálé yìí nínú èyí tí àwọn méjì míì tí wọ́n jọ dúró lásìkò náà tí wọ́n fi ara gba ọgbẹ́ èyí tí wọ́n ti dárúkọ Sodiq àti ọ̀dọ́kùnrin míì tí wọ́n kò mọ orúkọ rẹ̀ lásìkò tí a fi ń kó ìròyìn jọ àwọn méjèèjì Sodiq àti ọ̀dọ́kùnrin yìí ó ní wọ́n gbé lọ sí General Hospital Ìkẹjà tí wọ́n gba ìtọ́jú tẹnikẹ́ni ò sì tí ì lè sọ bóyá ayé náà wà ní tàbí ọ̀run lásìkò tá a fi ń kó ìròyìn jọ ṣùgbọ́n gbogbo akitiyan láti dóòlà Toyib Akínbọ̀wálé ló já sí pàbó tó sì ni wọ́n ti fi páńpẹ́ òfin mú James tó jẹ́ ọlọ́dẹ náà tó ṣe bẹ́ẹ̀ yìnbọn lu àwọn ènìyàn yìí. ní ti bí Afra Nation ẹni tó jẹ́ agbẹjọ́rò ikọ̀ IPOB Ifeanyi Ejiofor ló ti bu ẹnu àtẹ́lu ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àjọṣepọ̀ tí ń bẹ láàrin ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí ìyún NLC gẹ́gẹ́ bí àlàyé tí Ifeanyi Ejiofor fi sójú òpó X rẹ̀ tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ ó kọ síbẹ̀ wípé òun bọ́n ṣe wà yìí níṣe ni òun tiẹ̀ ti kọ́kọ́ gbójú kù nínú ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà
bí kì í ṣe wípé ó kankan òun lẹ́ẹ̀kan òun fi kọ̀rọ̀ náà síta. Ó ní ebi tó ń pa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ọ̀wọ́n gógó nǹkan níṣẹ́ ló wà láwọ̀ àwọn àjọ òṣìṣẹ́ nílẹ̀ yìí pẹ̀lú bó ṣe já sí wípé ohun tí àwọn náà ń jẹ òun ni wọ́n mọ̀ lẹ́yìn tí wọ́n bá ti rí tí wọ́n ń fẹ́ tán níṣẹ́ náà ń káwọ́ gbéra tí wọn kò sì ní tẹ̀síwájú nínú ìwọ́de ètò yẹ kó já ìjọba àpapọ̀ láyà láti ṣe ohun tí ó tọ́ àti ohun tó yẹ. Ó ní àwọn sì dúró gbọ̀ngbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ ni àwọn ṣetán láti tẹ̀síwájú nípa ìpè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Biafra èyí tí àwọn ń pè fún. Àwọn kàn ní láti tún sọ̀rọ̀ nípa ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣìṣẹ́ páwọn méjèèjì gan ó ní igi wọ́rọ́kọ́ tí ń da orílẹ̀-èdè Nàìjíríà rú. Níbi tí eré ìdárayá báyìí ẹni tó ti fìgbà kan jẹ́ kápútẹ́ẹ̀nì ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles tẹ́lẹ̀ rí eyín John Michael Obi ó ní ó sọ wípé agbábọ́ọ̀lù atamátàsí agbábọ́ọ̀lù ikọ̀ ti Chelsea tẹ́lẹ̀ ó ní ó ti sọ wípé òun ṣetán báyìí láti lọ dí ipò akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles. Gẹ́gẹ́ bí àlàyé tó wà lóde ni wípé ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ó ní kò tíì ní akọ́nimọ̀ọ́gbá kan pàtó láti ìgbà tí ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá tẹ́lẹ̀ rí George Finidi tó ti kọ ìwé fipò sílẹ̀ ṣùgbọ́n tó já sí wípé Augustin Eguavoen ó ní ó fi ààyè náà ló dé ààyè náà lásìkò tí wọ́n fẹ́ ní ìfọsẹ̀wọnsẹ̀ pẹ̀lú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù lórí ife ẹ̀yẹ ilẹ̀ Áfíríkà tí ń lọ lọ́wọ́ yìí. Ó wá sọ di mímọ̀ ìyún Michael Obi ó ní arákùnrin kan tó jẹ́ atamátàsí agbábọ́ọ̀lù ìyún Gustavo Poyet ó ní ó sọ pé òun ti ṣetán láti dí ipò agbábọ́ọ̀lù ikọ̀ akọ́nimọ̀ọ́gbá Super Eagles. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti gbọ̀yìn náà ni Àyànfẹ́ Elédùmarè. Ǹjẹ́ títí dìgbà táàtù máa múre mí wá ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ lè máa rí wa wò rí wa gbọ́ lóòrèkóòrè.